ẹ ò ilé ta lẹ̀ ń lọ dẹ̀dẹ̀ ta lẹ̀ ń rè ó di ilé Kudirat ẹ̀sìn mi ká jọ lọ ilé ta lẹ̀ ń lọ dẹ̀dẹ̀ ta lẹ̀ ń rè ọlọ́jọ́ ìbí ó di ilé Kudirat ẹ̀sìn mi ká jọ lọ ẹ ò Alábíkẹ́ mo dé lónìí orí mi àfire nítorí Àdùnní Kudirat ọmọ Yusufu aya kábíyèsí Kèlání Ọládépò ọmọ Adéníjì Àdùnní ọlọ́jọ́ ìbí òní o mọ́ bínú pé mo pè ọ́ lórúkọ orúkọ lápò baládé ẹ̀jẹ̀ àkọ́kọ́ júbà adániwáyé tó dá ọ sí o ọba aráyé rọrùn ọ̀yẹ̀yẹ̀ tí ń yọ ọkọ̀ ẹ̀dá wò ni afúnimọ̀ gbàrìbà àkìkì tán ọlọ́run ọba adàgbàmọ́pàrọ̀ òye ni ọba ikú ọba ìṣá ọba àjíkì ọba àjíbẹ̀ àtọ́bọ̀ bí orí o àmọ̀mọ̀ dúpẹ́ láyé Kudirat ọlọ́jọ́ ìbí òní ọ̀gá nọ́ọ̀sì tó mòye ni aláṣẹ àtolùdarí iléeṣẹ́ antique salon and boutique ní New York àní New York lọmọ tí ń powó wá sílé o ǹlẹ́ màmá Olúkẹ́mi o màmá àlọ́yà Ọpẹ́yẹmí mọ́ gbóhùn ẹnu mi ọdún yìí ò níjà ṣe mọ́ fún ọlọ́lá ọlọ́run ọba Kudirat Àdùnní ọmọ Yusuf jẹ́ ìyálé bàbá àti yèyé tó bí ọlọ́mọ náà ilé ọmọ ọlọ́wọ́ madẹ̀ ọmọ alálẹ̀ àbòkùn ọmọ rẹ̀ ṣọ̀gbọ́ àdùbá ọmọ ajímọ̀ ọwọ́ pòlíkà ọmọ elétì jíbẹ́ẹ̀kọ́ ọmọ aṣògùn bẹ́tẹ́bẹ́tẹ́ bí ẹni máa jẹ́ bẹ́ẹ̀ á sì jẹ́ ọmọ alálẹ̀ lárí ọmọ sánṣọ pupa yókò jẹ́ ọmọ erin dùn pẹ̀mẹ́nọjà erin yá ṣùgbọ́ ẹ̀chárè yàrá àkódọ̀ sílé ta ìgbọ́n Àdùnní o ilé Kudirat aya kábíyèsí Kèlání Ọládépò Adéníjì àwọn lọmọ wọn nílé Ògbó nípínlẹ̀ Ọ̀ṣun ọmọ arẹ́pọ̀ pọ̀ndà ọmọ alẹ́múlẹ́ra ọmọ onímọ̀ ọ̀lànlé ọmọ ọ̀yàfọ̀ àyàpàlà ọmọ àròyá ṣiṣẹ́ oko ọmọ àròyá ṣiṣẹ́ oko ọmọ àbáyàwó jowú ilẹ̀kẹ̀ oníbẹ̀lẹ̀ yìí ó jáyẹ ni àsìjálé ẹni ọkọ mi mọ́dọ̀ tàná kíkan lọ́kọ́ alẹ́ nǹkan ọkọ mi mọ́dọ̀ tàná kíkan lọ́kọ́ alẹ́ nǹkan Àdùnní o ìgbádùn ọdún kan ní lọ́lá ọlọ́run ọba àṣeyíṣe àmọ́dún nínú ohun rere gbogbo ìbànújẹ́ òní filé rẹ ṣe bùgbé o ọba láyọ̀ tó pọ̀ yóò fún ọ láyọ̀ tó pọ̀ jaburata ọba láyọ̀ tó pọ̀ yóò fún ọ ní ìbùkún àìlópin lọ́lá ọlọ́run ọba ẹbó nílé mi jẹ́ o èmi la lóyìn lóhùn àjò ń pẹ̀rẹ̀tẹ̀ ire kábìtì.